ní ẹ̀bùn Lukman ẹ̀bùn Olóyèdé Olaiya Igwe mo wá pè ẹ́ mo wá sádìẹ́ a kì í rí di òkun a kì í rí di ọ̀sà a kì í rí di ọmọ onígèlègèlè Ọlọ́run ọba o torí Bọ́lá Ahmed Tinubu mo ṣe wá pè ẹ́ Bọ́lá Ahmed Tinubu jẹ́ kó jáwé olúborí Ọlọ́run báwa gbé dépò mo dìdí wá sí òkun láti. Abẹ́ẹ̀dùn pẹ́ fọlọ́hún ìrírí tó jọjọ́ orí lọ ìrìn àjò tó ti orí sí omi ló ń lo alákọ̀ọ́bí mi. Abẹ́ẹ̀dùn pẹ́ fọlọ́hún ìrírí o ìrírí tó jọjọ́ orí lọ ìrìn àjò kan tí ó yìí sí. Ó jọjọ́ orí lọ ìrìn àjò kan tí ó yìí sí omi ló ń lo alákọ̀ọ́bí mi. Abẹ́ẹ̀dùn pẹ́ fọlọ́hún ọba ìrírí tó jọjọ́ orí lọ ìrírí tó jọjọ́ orí lọ ní alákọ̀ọ́bí mi. Àwíyá àgbà ọpẹ́ mi gangan aládé tó bá kú lóye ọgbọ́n ìmọ̀ pẹ̀lú àgbékalẹ̀ ọ̀jọ̀gbọ́n nínú olórin Ahamadu Abu Amada ó já sọ pé báńkì ọba. Orí àròyé báyìí ni wọ́n kí wọn nílé arọ́ àròkọ bọ́dún dé báyìí ní tàwọn àtàgbẹ̀. Tó ayé mi ní rọrùn kò dàrú ọlọ́run tó yìn lọ́tún ló sì congratulations ọ̀la ń yí wọnú ọ̀la mi iṣẹ́ mi kọ́ lè yí ọgbọ́n mi. Ọ̀yà báyìí ní tonídìrí lóògùn ọ̀fẹ́ báyìí ni wọ́n káwọn tó bá jẹ́ jagunjagun. Mo dúpẹ́ ọlájẹ́ wá tún gbà òyà rọ̀bì. Mo dúpẹ́ ọlájẹ́ wá tún gbà káyé túbọ̀ lè má kí mi. Ìrírí tó jọjọ́ orí lọ. Ìrírí tó jọjọ́ orí lọ ní ìlànà alákọ̀ọ́bí mi. Abẹ́ẹ̀dùn fọlọ́hún. Ìkí àwọn ó yàtọ̀ sí tọ̀gbẹ̀rì bóníkálukú ṣe ń ṣe tiẹ̀ ó yàtọ̀ ọ̀tọ̀. Pẹ̀lú iná ló ti jáde nínú ayé tẹ́nìyàn tó lè là iṣẹ́ ọjọ́ kan kọ́ ara mi. Story conference before glory èrè ọ̀rọ̀ lọ́wọ́ ológo wọ́n á jẹ́ kó mọ̀ kókó rọrùn. Orí akú ojúmọ́ mọ́ gbogbo bí tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti ń wò mí àti gbogbo àwọn tí ó máa wò mí bí mo bá parí tán. Ọ̀rọ̀ olóko tó ṣáájúra o ká má lè lẹ̀ kárọ́kọ̀ lò káwọn olóko má ṣe bú wa adé ìyànjú tó já ṣe là. Orí wérewère gbòde wérewère gbòde wérewère gbòde. Ọlá alágbájá tàmẹ̀dò tí wọ́n fẹ́ kọ́ bá ṣe fún ẹ. Ọlá tàmẹ̀dò lágbájá. Àkọ́kọ́ mo sọ ọ̀rọ̀ kan nípa ìgbésí ayé àwọn gbajúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbajúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ fake life ni wọ́n ń lò ló fi jẹ́ wípé bí wọ́n bá ríbi tí wọ́n ti ṣàtẹnujẹ they are not with their senses. Ó tó máa jọ́lá mi mọ́ nínú owó ṣọlẹ̀ máa jí máa sùn ó dẹ̀ máa ronú àti iná kádàrá àti yanjú papọ̀. Omi tó bá wọn níwọ̀n lèèyàn rẹ́ lásì ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́yàwó káàkiri kò jẹ́ kí wọ́n láyè láti lè mójútó bí wọ́n ṣe mójútó ayé wọn ìwọ̀nba tí wọ́n rí kò tó wọ́n ná. Bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá rí wọn lọ́dọ̀ àáfàá lónìí ẹ rí wọn lọ́dọ̀ babaláwo lọ́la gbogbo ọ̀dọ́ gbogbo ẹni tọ́lọ́hún bá ní kí wọ́n lámìlaka ni wọ́n mọ̀ tójú bọlẹ̀ sí láti ṣe àtẹnujẹ ọ̀pọ̀lọpọ̀ wọ́n dọ̀bálẹ̀ fẹ́ni tó ju wọn ò tó wọ́n dọ̀bálẹ̀ fẹ́ni tó jù wọ́n lọ gbogbo bí ó yẹ ti bọ́gbọ́n ẹ sì mọ bágọ̀. Bẹ́ẹ̀ wọ́n fọ̀rọ̀ àkọ́bí wẹ́mí bọ̀ ẹni mọ̀ yóò mọ̀ tán wọ̀nyíwọ̀nyí àfi bí ọ̀gá ọ̀rọ̀ ẹ̀rí bákanbákan irú alákan. Ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn bọ́ bá dọjú alẹ́ ẹ wá wò pé bó o ti láǹfààní tó lámìlaka tó ìkílóore tí wọ́n tún wá ń tọrọ owó fún ọ lórí social media. Ilé omi ọgbọ́n òye ló ń jẹ ìwádìí iṣẹ́ alákọ̀ọ́bí ìdí ọ̀rọ̀ kan tó wádìí rẹ̀ bó lọ́jọ́. Orí ewé atakè tátàádì ewé atakì tátàádì orí bọ́ ọba ṣe èèyàn bá láǹfààní tó torí ohun tó fẹ́ jẹ tó sì ń bọmọlúàbí ọjọ́ ayé rẹ̀ àtọ́jú àwọn ọ̀la àwọn ọmọ rẹ̀ jẹ́. Nítorí ènìkọ́ nítorí ọ̀la ni ọ̀la ó padà sọ ohun tẹ́ ẹ fòun ṣe èmi ó béèrè lọ́wọ́ àwọn ọmọ yín pé bó lànà bàbá yín ṣe rí ṣé bí èmi yín ṣe rí làwọn ọmọ yín ó gbé hàn lọ́la bọ́ bá dọ̀la. Àkàbàdé bí ọ̀la ẹni méjì lèèyàn nínú ayé tá a mọ̀ nínú kódà bí ilẹ̀sìn àbí blessing alákọ̀ọ́bí. Orí gbogbo àṣàmọ̀ ọ̀rọ̀ tí mò ń pa náà ni ó dá lórí Olaiya Igwe tí gbogbo wa ti mọ̀. Jẹ́ wípé gan níbẹ̀rẹ̀ àwọn ayé ti ń sọ́ba kan ṣùgbọ́n lọ́run ló rẹ̀ sábà. Lọ́jọ́ tí Olaiya Igwe tó kọ fíìmù tí gbogbo ayé nífẹ̀ẹ́ sí tí wọ́n pè ní Irú Ẹṣin ayé yóò wọlé báyìí ẹ̀ sì bá yí ara yín jẹ́ kí Ọlọ́run tó tàn àwọ̀ yín. Mi ní ìmọ̀ tí ó bẹ̀rù mọ̀ mi pé ẹ̀rọ mi abẹ́ ìdúpẹ́ fọlọ́run.
láǹfààní tó ṣe sinimá ọlọ́ládé Mr Money ti torí ẹ̀ bọ́ra yín sí òòkáyé yín ó bàjẹ́ báyìí. ìyáde kí n gbọ́ tó rí omi lọ́lọ́ àmọ́ mi àmọ́yé. ẹ̀yin ọmọ pé bùkún olúwa ní mọ́ mú nílà láì fi làálàá kun ọlọ́run ní mọ́ ńlá ní èèyàn kò lè lààyàn. àmọ́yé àgbà Mr Wisdom. ọjọ́ ìbí alákọ̀bí wọlé wẹ́rẹ́ ìdùnnú wa. kí ló dé tẹ́ tọrọ tẹ́ fẹ́ jẹ ẹ sì sọra yín di wèrè ọ̀sán gangan ayé sì wò yín bí ẹni tó yẹ kí wọ́n lọ fún ní abẹ́rẹ́ láàrò. àwọn tún rí sí ìgbà tó jẹ́ pápán ló bá dé ní gómìnà tó ń kígbe tèmi. kí ló dé tẹ́ sọra yín dàgbàlagbà tí ń ṣe lágbálágbá àṣírí tẹ́ fi ń báyàwó yín sùn tẹ́ fi bí àwọn ọmọ yín ẹ wá sọ síta gbangba yín bí ayé ẹ wò mí o wèrè gan ni mí. omi lọ́lọ́ mi àmọ́ mi àmọ́yé àgbà Mr Wisdom. ẹ jẹ́ gbàgbé attention seeker ẹ jẹ́ gbàgbé attention seeker béèyàn bá wà pẹ̀lú orí rẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. orí MC Olúọmọ gan bóun gan bá délé yóò ní ó kù díẹ̀ káàtó fún bọ̀dá yìí. ayé ti mọ̀ tó ń gbọ́ balẹ̀ jù ní ńlá. àkọ́kọ́ ẹ̀ńdọ̀ tí MC Olúọmọ òun kò lè gbà yín láàyè wípé bọ̀dá Ọláìyá kí ló ṣe yín tẹ́ gbégbèsè ayé yín báyìí. bó ṣe ń ṣe máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ Adéjọkẹ́ ìwà rere lọ́ṣọ́ èèyàn rere ń bẹ ní ìbẹ̀rẹ̀ pẹ́. àǹfààní tí MC ti rí lọ́dọ̀ Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin kò rí MC ò lè bọ́ra rẹ̀ sí òhò báwọn. dọ́là pẹ́ bó ṣe ń dùn kó tún bọ́ kó dẹ̀pẹ́ fún wa bó ṣe yá mi. wọ́n kì í ala. kí ló dé tẹ̀ ń bọjọ́ wájú àwọn ọmọ yín jẹ́ lọ́jọ́ tọmọ yín bá fẹ́ lọ́kọ àbó fẹ́ láya wọ́n ní orí ṣé bàbá rẹ̀ rèé ṣé bàbá rẹ̀ rèé àbíjọ́ tíyàwó ọmọ yín tóun àtọkọ rẹ̀ bá ní gbólóhùn aṣọ áníṣó nọ́mà ṣá òun mọ̀ pé gbogbo léyìn ẹ̀ nọ́mà dádì ẹ̀ náà nọ́mà ṣe é nọ́mà. èmi lóye bí mo ṣe ń kí alákọ̀ọ́bí láti tún kí ọ̀rọ̀ ẹnu kọ́ fa ó plenty lọ́la èyí ló pa. orí a meaningful people who is with his or her senses kò ní ṣe bẹ́ẹ̀ yẹn láyé ẹ wá bọ́ra lẹ̀ òhòlú ọmọlúàbí àìmọye èèyàn tí ń létí òkun lọ bí ọlọ́run wọn ò ní jẹ́ kí wọ́n káwọn òhò ọmọlúàbí kí ni àǹfààní nǹkan tí ń bẹ nínú ayé yín mọ́ táyé ò tí ì rí ẹ ti dẹni ilẹ̀ pẹ̀lú tẹ́ ẹ ṣe yẹn. kí ló dé tá a fi lé Ádámù àti Éfà kúrò nínú ọgbà àjàrà níjọ́ tí wọ́n ti láǹfààní láti ríra wọn pé àwa rèé ìhòòhò wa rèé lọ́lọ́run fi ní ẹkú òǹbẹ̀yìn ò lójútì mọ́. omi ló ń lò Ọláìyá pẹ̀lú bàbá ọ̀la ni ọ̀pọ̀ àgbéga tó bá ṣàbámọ̀ kí ló wá ayé síná ìdùnnú wa. àkọ́kọ́ èmi ò bú yín pé ẹ ṣe nífẹ̀ẹ́ olóyè Bọ́lá Ahmed Tinubu àmọ́ yìí tẹ́ ẹ ṣe yìí kò yẹ kẹ́ ẹ ṣe eléyìí tí ń jẹ́ ká yọ wò yín pé nǹkan míì ti wà ń bẹ̀ láì ṣe pé wọ́n fún yín láfúnjẹ kẹ́ ẹ má lè kọ̀ǹtró ara yín orí ó dá mi lójú pé bí MC Musiliu bá rí yóò ní àbọ̀dá kí ló dé tẹ́ ẹ ṣe irú nǹkan báyìí. nígbà yẹn kó máa pọ̀ kó máa pọ̀ káwa náà ò lè la níbẹ̀ ò ní jábọ̀ wọ́n kì í alákọ̀ọ́bí Adéṣínà. orí MC tẹ́lẹ̀ ń tẹ̀lé ó lè jẹ́ ọ̀gá àwọn union kò jẹ́ kí làákàyè ìjọmọlúàbí ìjẹ́ èèyàn ara rẹ̀ kó sọnù nínú gbogbo ohun tó ń ṣe pátá. Fọlá kùtọ̀ pé ó lọ lórí omi ló ń lómi àmọ́ bí àmọ̀yé àgbà Mr Wisdom. ọ̀pọ̀ Adéjọ. tá a bá ń ka nínú ẹni tó lè sọ wípé ọlọ́run má pa Bọ́lá Ahmed Tinubu fóun MC Olúọmọ jẹ́ kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ MC Olúọmọ ò ní gbaṣọ yìí lára ara rẹ̀ ẹ̀rí bó ṣe ń tírẹ̀nì àwọn ọmọ ni kí wá ló dé èyí tẹ́ ń ṣàtẹnujẹ lábẹ́ rẹ̀ tẹ́ ń bọjọ́ wájú àwọn ọmọ yín jẹ́. àmọ̀yé àgbà Mr Wisdom. kí ló dé tí wọ́n fi ń sọ pé yàn ya wèrè ṣebí tó bá bọ́ra sí òò tí ò mọ ohun tó ń ṣe mọ́ ni kí ni wọ́n fi ń sọ pé yàn di alágànná ṣe bí irú wọn a máa gbé nǹkan ọmọkùnrin wọn a máa fi lágbálágbá kí ni wọ́n fi sọ pé yàn ya wèrè bọ́bájọ́bìnrin kò ní ríra rẹ̀ kí lè yàtọ̀ nínú ẹ̀yin àti wèrè pẹ̀lú tẹ́ ẹ dánwò yìí. mo sì wò mo tún wò ọkù púpọ̀ káàtó. àkọ́kọ́ àwọn ẹbí yín orúkọ ìka wo lẹ fẹ́ kí wọ́n mọ̀ fi nà káságbólé yín lábẹ́kúta. ìka wo lẹ́fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ nà sí wọ́n pé òòrì ara ilé rẹ̀. àkọ́kọ́ gbogbo ọmọ Ẹ̀gbá ẹ̀dójú tì wọ́n ní ṣe wọ́n ń ṣe ẹni tó lójú tì ní.
mọ̀ yí pé ọ̀rọ̀ tó di ọ̀rọ̀ lónìí nǹkan kan ló ṣẹlẹ̀ báwo èèyàn bá máa pòwe wá ní èèyàn ní olúwa òní jẹ́ ayàwèrè torí owó bíi Olaiya ó ti di ọ̀rọ̀ béèyàn bá fẹ́ ṣàdúrà níbi tílẹ̀ mọ́dé lónìí ó ti wà nù àdúrà olúwa má jẹ́ yàwèrè torí owó bíi Olaiya àwọn èèyàn ṣe àmì o olúwa má jẹ́ ṣẹ̀sìn ayé nítorí owó bíi Olaiya àwọn èèyàn ṣe àmì o nítorí ó ti di prayer point nítorí kíni pé nífẹ̀ẹ́ Bọ́lá Ahmed Tinubu Yorùbá ni you have your own personal opinion láti nífẹ̀ẹ́ Bọ́lá Ahmed Tinubu and ẹnìkan kò lè gba opinion yín. You have your life to live. You have your brains. You have your own personal opinion. Àmọ́ yìí tẹ́ ẹ ṣe yìí ó relegate yín lọ́jọ́ tẹ́ ẹ ṣèrú ẹṣin tí gbogbo ayé bá yín wò ó láyé VHS gara yín sí òkè tó níràwọ̀ lọ́jọ́ tẹ́ ẹ ṣe ọlọ́ládé Mr. Money sọ̀rọ̀ ayín di èèyàn rádaràda báyìí kó tó di pé ó jà yí ta lọ́jọ́ tẹ́ ẹ ṣàbẹ́là pupa láǹfààní kẹ́ ẹ fáyé ara yín wọlé tó báyìí kí wá ló dé tẹ́ ẹ wá sọ ní ayé yín dáyé tí gbogbo ayé wá wò pé Olaiya yóò jámọ́ kankan àkọ́kọ́ látàná tí mo ti rí fídíò yìí bẹ́ẹ̀ bá tó kúkú lọ́wọ́ mi tẹ́lẹ̀ tó kankan báyìí nítorí ayé ọmọ rí pé kò gbádùn kódà kẹ́ẹ̀ṣe kan tó nọ́mà ayé ọmọ wò yí bí pé mádàámà yẹn ló ń jàrí idiot ni dìmọ́ tara yín dára yín padà sẹ́yìn kódà àwọn ọmọ tó bẹ̀rẹ̀ tíátà lẹ́yìn yín wọn lè dánwò Lateef ò lè dánwò Ọdúnladé ò lè dánwò Ìtẹ̀lẹ̀ ò lè dánwò kọ́ wá bọ́ra rẹ̀ sí òhù ní ọmọlúàbí lórí ohun tẹ́ ẹ fẹ́ jẹ lórí ohun tẹ́ ẹ fẹ́ jẹ ẹ sì bọ́ ọmọlúàbí yín jẹ́ ẹ sì láǹfààní ẹ kó bọ́ ọjọ́ iwájú àwọn ọmọ yín lórí kíni lórí kí Tinubu lè dá yín mọ̀ lórí kí MC lè sọ pé bọ̀dá mi ẹ ṣeun o kò lè tó bẹ́ẹ̀ ẹni Ọlọ́run bá fi àánú èèyàn sí lójú dandan ni yóò ṣàánú èèyàn kò dìgbà ẹ bá sọra yín di wèrè òjijì lẹ́yà yìí báwọn káńsù tí wọ́n bá ń kó wèrè bá kọjá lákòókò yìí ó gbọ́dọ̀ kó yín mọ́ wèrè àkíyèsí fún gbogbo ẹ̀yin bàmúrìmọ́tì àkíyèsí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ láǹfààní tẹ́ ẹ̀ ń ṣe sinimá call Olaiya to order àbí kẹ́ ẹ̀ láǹfààní kẹ́ ẹ̀ pè sí meeting ẹ pè sí meeting wípé you are going out of hands nítorí bí èmi ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ṣe ẹrù àwọn ọmọ yín pé káwọn náà lè di gómìnà lọ́la ni irú èmi ní ìsìn ọmọ yín ọkùnrin kò lè fẹ́ fẹ́ ọmọ tèmi ìkọ̀kọ̀ wò pé ẹni ẹ̀sìn ni bàbá rẹ̀ kìí ṣe ẹni tó wà respected mi ò ní fún lọ́mọ kódà kọ́mọ yín jóbìnrin kó ṣe póun lọ́mọ mi ọkùnrin fẹ́fẹ́ èmi ò ní fún lọ́mọ. ọlá ìtẹ̀lẹ́dẹ́ lóhùn téèyàn bá ṣe wọ́rọ́wọ́rọ́ ẹ̀jẹ̀ àjọmọ̀ sórí wọ Káyọ̀dé á jẹ́ pé wèrè jọ ní gbogbo yín ẹ̀yin wèrè pọ́ńtà béèyàn òṣì poverty what we call poverty circle
bó sì bá ti pọ̀ dúnú ayé ẹ̀dá wèrè ó pọ̀ ẹ̀yin wèrè bíi Káyọ̀dé àtọ́láyà yorí ti dàrú bórí ẹ̀dá ò bá wá dàrú kó o bọ́ra rẹ sí òhò. It's a free world. You may love someone. You may have passion for someone. That doesn't allow you. Kó o sọmọlúàbí ìjọmọlúàbí rẹ àtàwọn ọmọ rẹ kó o sọ́bọ́lẹ̀. Àkọ́kọ́ orúkọ ìdílé yín ẹgbẹ́ yín lẹ̀. Ní Abẹ́òkúta bẹ̀yẹ̀ wọ́n mọ̀ pé gbọ́dọ̀ láyàwó. Nínú fíìmù gan ṣe ti ṣe sìn tẹ bọ́ra yín sí òwò bẹ́ẹ̀ yẹn rí. Ẹ wá wo thousands, millions of people tó máa wò ó. Ẹ wo millions of people tó máa download ẹ̀ sọ́wọ́. Ẹ wo millions of people tí wọ́n wò pé ẹ̀yin ò kọ́kọ́ mọ̀ pé ayé nífẹ̀ẹ́ yín. Ẹ jáwọ́ láti bí irú ẹṣin. Làákàyè kan lẹ fi gbé fíìmù yìí kalẹ̀. Lọ́jọ́ tẹ́ gbé fíìmù yìí kalẹ̀ kò sí sáyé social media ayé wòrú ẹṣin débi pé tẹ́lómi bá wò báyìí ń sunkún ayé nífẹ̀ẹ́ yín ọmọlúàbí yín ò jábọ̀ láyé tẹ́ ẹ ṣàbẹ́là pupa ayé wò kò tí ì sí social media tẹ́ fi polówó báyìí. Ẹ wà nù ẹni tó yẹ pé tó bá kọ story ayé wò pé ẹjẹ́ wò ń tọ́lá àyà kọ. Kí ló dé tọpọlọ yín dìre lójijì? Kí ló dé? Ẹ sì ti torí ohun tẹ́ ẹ fẹ́ jẹ kò ṣá ọjọ́ ayé yìí nìkan lẹ bàjẹ́ àwọn ọmọ it will surely affect them. Ẹ lọ kọ́lẹ̀ kì í sọ̀rọ̀ ní. Níjọ́ tọ́mọ yín bá fẹ́ dupò òṣèlú ẹ rí wípé lẹ́gbẹ̀ẹ́ pósítà tí wọ́n bá tẹ̀ wọ́n gbé fọ́tò òhò yín sí. Lọ́jọ́ tọ́mọ yín bá dàgbà tó fẹ́ ṣe nǹkan rẹ̀ ayé lè lo ègé sí ẹ̀. Èèyàn máa ń ṣe nǹkan kan nítorí ẹ̀ní nìkan kan torí ọ̀la yìí pé kí lọ̀la ó sọ. Lọ́jọ́ àná ní social media báyìí ọ̀la ohun tọ́la ó sọ ẹnìkan ò mọ̀. Ohun tọ́la wá fẹ́ sọ lórí kádàrá àwọn ọmọ yín àtìgbésí ayé àwọn ọmọ yín kí lẹ fẹ́ rò ń parẹ́. Ẹ jẹ́ ń ka àwọn tí mo lè fọwọ́ sọ̀yà nínú sinimá tí wọ́n ní ṣerú ẹ̀. Ọ̀gá Bello ò ní ṣerú ẹ̀. Bọ́ fẹ́ ṣí àwọn ọmọ rẹ̀ ò ní gbà. Jídé Kòsọ́kọ́ ò ní ṣerú ẹ̀. Bọ́ bá ṣí àwọn ọmọ rẹ̀ ò ní gbà. Orí ògògó ọmọ kú lódò ọmọ àtàkùjẹ ọmọ àtàyè sọ̀rọ̀ ògògó ò ní dánrú ẹ̀ wò kó ti torí ohun tó fẹ́ jẹ kó sì ju ọmọlúàbí ẹ̀ lẹ̀. Yínká Quadri ò ní dánrú ẹ̀ láṣàwò kó tí mo torí ohun tó fẹ́ jẹ kó bọ́ra rẹ̀ sọmọlúàbí. Orí àwọn ọmọ tẹ́ ẹ kọ́ níṣẹ́ Ọdúnladé Adékọ́lá kò ní tì torí bẹ́ẹ̀ kó bọ́ra rẹ̀ sí òwò ọmọlúàbí toró nífẹ̀ẹ́ yàn kó wá gbé sórí social media. Lateef Ọládìméjì kò ní dánrù ẹ̀ láṣàwò kó tí torí pé òun nífẹ̀ẹ́ yàn kó bọ́ra rẹ̀ sọmọlúàbí. Ìtẹ̀lẹ̀ kò ní tì torí pé nífẹ̀ẹ́ Jàgàbá kó wá bọ́mọ rẹ̀ sí ọmọlúàbí. Kí ni ohun tẹ́ wá fi ń jí ọkùnrin? Kí ni yìí àtàpọ́nlé tó wà lára yín? Orí ẹ ti ṣe ná. A máa ń sọ eléyìí fún gbogbo ẹni tó bá rò kó nọ́mà. Kò nọ́mà o. Orí burúkú àtìránù ni. Kí ni ohun tí ìyàwó yín fi fẹ́ yín àṣekádọ́là Akímù? Bàbá kọ́múrèdì kan kò ní ṣàlàáfíà yín. Kí ni wọn àǹfààní téèyàn fi ń jọkùnrin? Kí ni iyì téèyàn fi ń jọkùnrin?
bí wọ́n bá mú olè tí wọ́n bá já sí òò tó bá jọkùnrin yóò mọ fọwọ́ bu abẹ́ ẹ̀ báyìí ni iyì ọ̀hún wá dà mọ́. Kí ni àpọ́nlé tí àwọn yín wò pé dáàdì ẹ̀ súnmọ́ bíjọ́ iyì yìí náà nìyí. Kí ni ohun tẹ́ ẹ fi bí àwọn ọmọ yín iyì yìí náà nìyí. Lọ́jọ́ tẹ́ ẹ fẹ́ jẹ́ èèyàn gangan báyìí ara yín jẹ́ báyìí. Ó wá dẹni tó fi 20 ọdún kọ́lé. Ó sì kù dẹ̀dẹ̀ tí ń lọ bí ọdún alẹ́ ó sì fọwọ́ fọ́ dànù. Lọ́jọ́ tẹ̀ láǹfààní tẹ̀ ń jìyà sinimá báyìí ara yín jẹ́. Gbogbo ilé tẹ́ ẹ kọ́ gbogbo àpọ́nlé tẹ́ ẹ ní ẹ sì ń fi torí ohun tẹ́ ẹ fẹ́ jẹ ní 9 minutes ẹ sì ń wo ẹ sì ń wo dànù ẹ sì ń wo nítorí àkọ́kọ́ àpọ́nlé tó wà lára yóò sí ń bẹ̀ mọ́. Ó dá mi lójú gbogbo àwọn colleagues yín tí wọ́n bá rí wọ́n mọ̀ pera wọn ni bí wọ́n bá lè bá yín sòdodo ọ̀rọ̀ pé ọ̀rẹ́ lọ́wọ́ o ti rí nǹkan tí Igwe ṣe máa sẹ̀dẹ̀ sí ẹ wọ́n ti sẹ̀dẹ̀ síra wọn. Ọ̀rọ̀ yín gbà mójútó káwọn èèyàn máa tẹ̀lé yín káàkiri. Wípé ẹjẹ́ máa tẹ̀lé kiri. Ọ̀rọ̀ yín gbà mójútó nítorí Olaiya tèmi mọ̀. Làákàyè wà mẹ́. Bàbá ṣe pé làákàyè kówó lè yọ lẹ́fi ṣe léyìí. Ibi tí làákàyè yìí tàn yín lọ, ibi ìparun ni. Èmi ò sọ pé ẹ sọpọ́tì Tinubu o. Yorùbá ni yín, Yorùbá ni Tinubu. Ẹ lè support ẹni tẹ́ ẹ fẹ́. It's a personal choice. Oríire ni kárọ́mọ Yorùbá tó fẹ́ du president kẹ́dẹ̀ support ẹ̀. Àmọ́ wèrè tẹ́ ẹ tí bọ̀ yìí ṣe ẹ ti rí àwọn èèyàn ti ké Olaiya wèrè ọmọ Ẹ̀gbá. Àkọ́kọ́ yóò tàbá ìdílé yín yóò tàbá ìlú yín ó sì tàbá iṣẹ́ yín profession yín tá a mọ̀ sí tíátà. Aya ní gbogbo àwọn tíátà ò lójútì lórí kíni lórí ohun tá a fẹ́ mú lọ ẹnu. Orí Alhaji MC ọmọ Akínsànyà ẹ dákun tọ́lá ń balẹ̀ láǹfààní àti gbọ́ àbáwọn tó bá súnmọ́ Alhaji MC ọmọ Akínsànyà ẹ pé Olaiya Igwe ẹ bá wọn sòdídọ̀ ọ̀rọ̀ wípé gbogbo orí eléyẹ má ṣe mọ́. Ẹ bá wọn sọ òdodo ọ̀rọ̀ bọ̀dá tẹ́ ẹ bá ní nìkan lọ́wọ́ mi ẹ sọ fún mi. Ẹ má bà débi yìí. Àwọn tí ò súnmọ́ tó yín ó níye tó ń fún wọn ẹ bá sọ̀rọ̀ kò dìgbà tẹ́ ẹ bá sọ̀rọ̀ yín di wèrè. Tẹ́ ẹ bá sọ̀rọ̀ I understand per need. Kò sẹ́ni tí sáà ò lè yẹ̀ mọ́ lọ́wọ́. Bí sáà bá wá yẹ̀ mọ́yàn lọ́wọ́ kò dìgbà tí yẹn bá sọra rẹ̀ di wèrè kó tó rówó. Lórí kíni. Ẹ̀yin ni lánàá ẹ̀yin ni lónìí bí ẹkún apọkọjẹ. Ayé ò rí bẹ́ẹ̀. Ẹ lọ ṣàtúnṣe. Àwọn ẹbí Olaiya Igwe bí wọ́n bá ní oúnjẹ tí wọ́n jẹ nú ilé ẹ wá oògùn kan tí wọ́n pè ní Tegratol ẹ máa fún wọn lò kó lè máa jiná brain wọn. Bóyá ìgbà tí wọ́n sick yẹn bóyá kankan padà lára wọn nítorí láti ìgbà tára wọn ti yá yẹn àwọn kankan sọnù. Ẹ máa mix ẹ̀ mọ́ oúnjẹ fún wọn kára wọn lè máa padà. Bọ́ bá jẹ́ àgbò kan náà lẹ́mọ̀ọ́dọ́gbọ́n fún wọn ẹ mọ̀ dọ́gbọ́n fún wọn nítorí eléyìí ti kọjá ojú lásán ó ti kọjá nítorí owó. Ayé tó yẹ pé social media máa ń fò ní ó máa ń fò ní
tó o bá post kankan láàrin 30 minutes èèyàn thousands èèyàn millions ti share ẹ̀. Alhaji Saidi Èjì Tolú sẹ́yìn náà lè bọ́ra yín sí o nítorí ó ṣàdúrà fẹ́yàn àbójú ń dùn yín ẹ kọjú àpò ẹ̀rí tó ṣe bí bàbá yín bá lè ṣe tẹ́gbọ̀n yín bá lè ṣe á jẹ́ pẹ́jọ ya wèrè pọ̀ wèrè gbòde Olúwa o má fi jẹ wá síbi tó há má sì fara ni wá gbogbo bí ìjà àti mú wá bá wà ọlọ́mọdé onira ọlọ́run má sọ wá di wèrè òjijì lórí ohun tá a fẹ́ jẹ má sì láǹfààní láti bà tiwa jẹ́ ọlọ́run ọjọ́ àárọ̀ wa ti ń da ọjọ́ ọ̀sán wa ọlọ́run mọ̀jì ò jábọ́lẹ̀ àbákà ètè ìkà èrò ìkà òní kò lé wa lórí olúwa gbogbo ọjọ́ ayé wa ọlọ́run mọ̀jì ò jábọ́lẹ̀ o nítorí eléyìí ó gbà mójútó sì gbàdúrà Olaiya Igwe omi ara wọn ni ẹ̀jẹ̀ ara wọn ni ní kígbe ìtúsílẹ̀ ọlọ́run bá wa tú wọn sílẹ̀ kó wọlá àyà kó wọlá bàbá kó wọlá orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé ọlọ́run kó bá wa tú wọn sílẹ̀ o àkànbí mo wé yìí náà mo fẹ́ máa fèyí ṣe lọ a ò nílò ọ̀rọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi a nílò lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò ayúlọ báyìí àyúbọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ yẹn tẹ̀ náà ó dàbọ̀ ẹ̀yin bàbá ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n ó dàbọ̀ ẹ̀yin àbúrò ìyókù tún dijọ́ mi ọjọ́ rí. Thank you.